ọ̀nà mẹ́ta la lọ lónìí Ìbàdàn akóòlì àkóbọ̀ ojú rin ẹlẹ́yẹlé àwa lọ ológun ẹrú ní ẹlẹ́yẹlé akóńbẹ àwa parí ẹ̀ sí màpó họ àwa wọlé láago méje ẹ̀ tún dọ̀la nísìnyí kò tún sóorun àsùn à ń lọ Èjìgbò lọ́dọ̀ àwọn APC bàbá kú lọ́dọ̀ wọn bẹ̀ àwa lọ darí ẹ̀ sọ́sọ́gbó a tún máa bọ̀ nílé ìwọ wa lọ́rọ̀ rẹ̀ wọn ò rí ibì kan lọ ṣé ìjà ń lọ wọn ahéré bàbá rẹ̀ là ń lọ láti jọ àwẹ̀ ti bẹ̀rẹ̀ yín kò sí sinmi ń gbélé ọ lọ́rọ̀ rẹ̀ lẹ́nu. kò sì já sọ̀fẹ́ ẹ máa sọ̀rọ̀ ọmọnìkejì yín dáadáa níbi èmi bá ayédè yìí ń orí tẹ̀yàn lè sọ ń pa mi tí ń ọ́fíìsì yín ti kọjá àmọ́jú àlìkìyámà wàláyé kò sí àfẹ́ríyìn má sọ̀rọ̀ mi láyìí dá o ṣe é rí pé gba wàláyé tàlá ìsúnmọ̀bìlà yìí sọ́tẹ́ nìkan láyìí dá wá déwájú ọlọ́run bọ́lọ́run bá ti ń pé ẹni ọ̀sọ́ ni Buhari nù tọ́ba lòun fẹ́ríjì hàn èmi ọlọ́run mọ̀ tiẹ̀ tí ì gbé tán jálá jàlá lúkà kò sí àfẹ́ríjì fẹ́ nìkan kò sí tọ́kàn mi pẹ̀lú ẹnìkan ìbá tèèyàn jẹ́rí n ò sì sọ̀rọ̀ ẹni kò sí tọ́kàn mi pẹ̀lú anybody n ò sì lọ́rẹ̀ẹ́ táàpé àwọn ọmọ ni wọ́n jọ jòkó nájọ́ máa ń sọ nǹkan ń lọ́rẹ̀ẹ́ àgbẹ̀ kì í yááfì ẹrú èwo tí wọ́n ti sọ láyé tí wọ́n ti gbọ́ ńgbọ́ ọlọ́run sì rí pé kò rí bẹ́ẹ̀ àwọn olólùfẹ́ tí wọ́n sì mọ̀yàn dáadáa wọ́n pé irọ́ wọn ń pa wọ́n kàn fẹ́ wọ́n ń bàjẹ́ ni gbogbo orú wọn ọlọ́run bá wa ṣàánú àwọn náà. amiina. ìwọ lọ́rọ̀ rí lẹ́nu sọ̀rọ̀ mi dáadáa á pàdé wọn gbáwájú ọlọ́run. ala fattaku yawma yakulu ilahuna. afáàní dákun jẹ́ ń sọ fún ọ lọ́ọ́ bẹ̀rù ọjọ́ kan tọ́rọ̀ wọn ọba tó dá wa ọ máa sọ báyìí. khuduhum wasalluhum sawa jahimi. alájẹ rẹ yà ọlọmọdé ẹ dákun ẹ náwó sí mi kọ́ ọlọmọdé tèmi ó sọ̀rọ̀ ńjọ́ náà. ọlọmọdé tèmi ó sọ̀rọ̀ ńjọ́ náà. a ní owó yìí ń wí o sì kí wákàtí márùn-ún yóò sọ̀rọ̀ kò sọ́gbọ́n òfin ọlọ́run tó ní kọ́ mọ̀jẹ̀ ó sọ̀rọ̀ fún ọ ló ọ̀tẹ̀lé ó kírun. àwẹ̀ di mọ́kàndínlógún lónìí ó kí kankan nu asámù irun gan ó kí kátó apá asámù. àwọn akọ́lọ́run dákun mọ́sá sáwọ́ dákun ọlọ́run ṣàánú àwa náà yàrá ní òjé èèyàn láyé ọ̀fẹ́ kọ́ eré ire kan ọ̀fẹ́ kéèyàn ó ṣeun eré ibú ní máa gbé òun rèé ẹ ṣeun amẹ́rìíre kì í fẹ́ kéèyàn ó ṣeun lọ́wọ́ rántí ọjọ́ tọ́lọ́wọ́n mọ̀ sọ báwọn. khuduhum. fattaku yawman. ala fattaku yawman yakulu ilahuna. àlá lọ́kọ́kọ́ wa mú wa àlá listing mo fẹ́ bọ́ sọ̀rọ̀. ala fattaku yawman. lọ́ọ́ bẹ̀rù ọjọ́ kan lọ́ọ́ páyà ọjọ́ kan. yakulu ilahuna. yakulu ilahuna jọ́tọ̀ lọ́wọ́ ọba wọ́n mọ̀ sọ báyìí. khuduhum. ẹgbẹ́ wọn mú. wasalluhum. ẹkùn wọn kànàkànà. sawa jahimi. khuduhum wasalluhum sawa jahimi. iná méje níbẹ̀. karamakumullah. wọ́n wá gírèdì jura wọn lọ. ọlọ́run ti mọ̀ èyí tó yẹ kálukú àwọn tí ó bá wọ̀. bàbá ní kémi rẹ̀ ọ́ sàdúrà àlùjánnà nísìn ẹlòmíì tiẹ̀ tún wá ní màwọn rẹ̀ ọlọ́run àjẹ́nà Firdaus ní kò fi òun sí. ó lè wọ̀. ala fattaku yawma yakulu ilahuna. sebo iṣẹ́ tí ń bẹ lọ́wọ́ èmi rẹ̀ yìí àti kéwúta aké yìí náà tá a bẹ̀rù ọlọ́run pẹ̀lú kéwúta aké ṣé náà láti wọ Firdaus. ìwọ ọba àyàn fantọ́ dáa kárí láyé àfi tí ò dáa.
sálàjẹ́ lẹ́kẹ́ ọlọ́run bú wọn láti rí gbogbo àwọn ọmọ ọlọ́run ní ojú èèyàn kò ní fọ́n yín nǹkan. wọ́n tún ní wọn ra mọ́tò rẹ̀ ń kùnlé wọn ní ìrìnsẹ̀ mọ́tò nù mọ́tò tí wọn ò tí ì sanwó tán ẹ̀gbọ́rọ̀ wọ́n tún wá gbé mọ́tò òde kálukú pé irú mọ́tò kò sí irú mọ́tò òun ládùúgbò nìyí dá máa ṣe mọ́tò òun ní òsì ládùúgbò nìyí ẹ máa wẹ̀ ń tọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ o mọ́tò òun ní òsì ládùúgbò nìyí sórí tó o bá ń lọ tó o dé maraba ẹ wo nǹkan ńgbà tó o ní mọ́tò òun ní òsì àṣẹ bóyì pé lẹ́ńkùn lè yín o àbúrò bàbá rẹ̀ ń gunrú ẹ̀ o wí yọ wá sórí tó o bá ń lọ tó o dé maraba tó o dé rádàbà tó tóbi ni tó fi mọ̀ lọ́nà surprise báyìí ọkùnrin kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ irú mọ́tò yìí mẹ́ta lónìí ẹ wo nǹkan wọ́n ń lágbájá ayé rẹ̀ dá oníṣẹ́ bí báyàwó ní í ṣe ìwọ náà ò sì fẹ̀yìn lélẹ̀ kí wọ́n fi wọ́ ọlọ́run kẹlẹ́ wọ́n dábàá ọ̀tá ẹ má dá lóhùn bóyá wọ́n tẹ̀ ń dì ní ìwọ náà ọ̀ tẹ̀ lérí àní ọlọ́rọ̀ rẹ lẹ́nu ẹni ọlọ́run bá sọ̀rọ̀ fún jẹ́nu rẹ ó dùn sí bínú rẹ bá dùn sí kọ̀tán lọ́dọ̀ ọlọ́run wọ́n sẹ́kù ń bẹ̀ tí ò ló ń kà. Allah. lọ́pọ̀ àyájọ́ tọ́lọ́ wọn máa wí ní táàfà jẹ́ tó máa bí wíwù. fayawma alladhi tubla sarahiruna wala. jẹ́ mọ́ tẹ̀lé ọ ọjọ́ tọ́lọ́ wọn máa fa aṣọ àṣírí ya bá a ti ń bọ̀ tilẹ̀ ń rọ́ọ̀nì ṣé ẹ mọ kọ̀ọ̀kan wa ni. wọ́n làwọn ni wọ́n ṣe wá sí mbẹ́ èmi máa gbádùn wá sí wọn dákun èmi ọlọ́wọ́ wọn lago mẹ́ta ni tí wọ́n bẹ̀rẹ̀ ṣe ẹ ma kọ̀kọ́ wa ni ó dijú àlùkìyà ma kẹ́ tó da kálukú ma dákun bá ń sọ̀rọ̀ owó ẹ má dákọ̀ àwọn wo lẹ́ ń dákọ̀ ẹni ó lówó kínní ò sínú gbogbo àwọn àfa ọ̀kẹ́ bówó náà ti ṣe jẹ́ dijú àlùkìyà ma yẹ mọ̀. fayawma alladhi tubla sarahiruna wala. يقوم حميم في مقام حميم. gbogbo wa la dúró yìí àrínú ara wa àwọn kan bẹ̀lẹ̀ àárín wa nísìnyí àdá wọn mọ ni tó bá bàjẹ́ fún yàn omi ó sì bọ́ lójú wọn àwọn kọfà alájẹ lẹ́gẹ́ tó bá bàjẹ́ fún yàn omi ó sì bọ́ lójú àní wọ́n sì wá faṣọ yìí wọ́n ya ẹ̀rí òun kọ́ wọ́n faṣọ yìí mọ́lá ọwọ́ ni nísìnyí lèmi náà ń gbọ́ yìí wọ́n sọ fún mi náà ni Gani lòun wà ń bẹ̀ báyìí ẹ sì faṣọ yìí mọ́ yẹn lá báyìí ẹ̀ńtọ́lọ́ ń daṣọ àpọ́nlé bọ̀ ẹ sì faṣọ ya máa la ẹ̀rí inú tiẹ̀ ó sì bàjẹ́ àwọn èèyàn rẹ̀ nù. àmọ́dákun ń pẹ́kun o tó fọ́ etí ẹ̀ láàrin jàmọ́ kíni ọkàn wa kíni èmi gan sọ ẹ wẹ̀ dá ẹ máa wá lọ wúrú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ wọn ò ní nípa láyé La ilaha illallah. kò ní nípa láyé àbùkù kan mọ ìyá rẹ wá gbé ó ti ẹ̀kọ́ lọ́wọ́ ṣe fún ọ nù ẹ̀mẹ́gbọ́ àwọn ọmọ padì ẹ̀yìn yàyìn wọn fún wa ní gàgàjẹ́ mẹ́ ọlọ́run ọ̀ràn sí ọ ní ẹni ọlọ́run bá rán sí ọ ẹ wo bí mo wà nù oko ní wọ́n sì ń gbé rẹ̀ sí wá láti inú ìgboro wá ká mi má èyí sì sí ńlẹ̀ ẹ dákun tí wọ́n bá dé ẹni kìíní ni kí wọ́n gbé fún wọn o ẹ dákun tí wọ́n bá dé ẹ wo nù oko tí mo wà ń bẹ̀ lábúlé mi ń bẹ̀ láì bàárà láì tọrọ èmi lọ́ọ́lé ẹnìkan ẹ wò mí ilé sáré Musa bá yin mọ́ bẹ̀ ń wọ́n mọ́lé sí àmọ́nù kankan bẹ́ẹ̀ tí ń wò mí ọba mi ń ta mi tí mo tẹ́ ní kalẹ̀ tí mo jókòó ni ntọ́lọ́hún ọlọ́hún sì ń ṣe bọ́ ọba ti dúró pẹ̀lú ọlọ́hún man yatawakkal ala Allah fahuwa hasbuhu ọlọ́hún lẹ́ni ọba gbára lémi ọlọ́hún mo ti gbára lálàjì ẹlẹ́kẹ́ yìí fahuwa hasbuhu ọlọ́hún ni ó sì tó ọ ìwọ lọ ń dààmú ara rẹ ń bọ́ lọ fọlọ́hún sí. ìgbọ́n tó ń wí. fẹ́yẹ́ sàráhìrù níjọ́ tí ń faṣọ àṣírí ya ẹ mọ bí kálukú ti rí
ẹ sì máa dásà kan láyé ní ìmọ̀ bá wọn dá mọ́ dágun jẹ́ superstition ni tọ́lọ̀ bá bá dájọ́ àfa àti máa ṣojú ọmọ kéwù ni kò lè kórí o ní wọ́n á sọ èkó ṣé tọ́lọ̀ bá fẹ́ dájọ́ àfa àwọn máa ṣojú ọmọ kéwù ni ọ mọ̀ pé yóò ṣojú. فيوم الذي تبلى سرائرنا ولا. gbogbo àwọn àṣírí wa tá a fi pamọ́ àwọn arìn tí ó da àwọn ọ̀rọ̀ tí ó da àníyàn tí ó da ọ̀rọ̀ burúkú gbogbo ẹ̀ tá a sọ àtúnwárẹ́ni ni àtúnkì níjọ́ àlùkìyámà ọlọ́run ó tu. àwọn ilé kan bẹ nísìnyí àwọn ọmọ wọn ò tó bẹ́ẹ̀ kí wọ́n wọṣọ tuntun wálé bí wọ́n bá ń bọ̀ nílé ọdún ọkọ̀ tún làwọn ti dé wọn ó dé sọ́dọ̀ ọ̀rẹ́ wọn wọ́n wàá bọ́ àwọn aṣọ tó dáa lé wọ́n wàá wọṣọ kan bí ìgbà tí wẹ́dà fẹ́ ṣe kínní dẹ́kínì irú ẹ̀ ni wọ́n wọ̀ lọ́lé wọ́n máa pé òkú àkànmú òkú inú wọn dùn bí wọ́n ti rí rédèrèdè o bọ́ bá tó bẹ́ẹ̀ kọ́ wọṣọ tuntun lọ́lé kọ́ máa ka etí agbádá báyìí kò ní padà mọ́ La ilaha illallah. àwọn ilé kan nù nítorí kíni ọlọ́run ni wọ́n tu gbogbo ẹ̀ńjọ́ kìyàmà ẹ̀ẹ́dì àwọn ọmọ yẹn mọ̀ wọ́n. ولا يقوم حميم في مقام حميم كفوهم جميعا للعذاب وللجزاء بجنات عدن أو عذاب جحيم. ṣé ẹni tí wọ́n bá ti gbé kínní ìṣeré jẹ́ wíwá yìí àmúra lẹ́nu. بجنات عدن أو عذاب نعيم. ajẹ́tùmọ̀ bí èmi rẹ̀ náà ń ṣe wá sí múra ara wa nù. ibo la tọ́ sí njọ́ náà àmọ́. كفوهم. àní ẹ dá wọn dúró. كفوهم جميعا. gbogbo wọn yányá ẹ dá wọn dúró níwájú ọlọ́run nùbá ẹ màláíkà ẹ dá wọn dúró. ṣé wọ́n láwọn sí èrè láyé ni kò sáyè sí èrè yàn yín ẹ dá gbogbo wọn dúró àwa dúró. lilhisabi. àwọn ìjọba òyìnbó lẹ́yìn kí wọ́n na Mr. Pemberton gbogbo nǹkan ló ṣe fáyé tí ń fi rọrùn kódà ó ṣe títí wọ́n ń lò fẹ́sìn mi ọlọ́run dọ̀bálẹ̀ òsín lọ́hùn wọ́n nà òun náà bá ti ṣe yéèyéèyé ó firi inú ọkọjá tó bá kan àwa Nàìjíríà wọ́n bá láwọn tó kù òun náà kéèsì Nàìjíríà ọlọ́run ni àwọn wèrè dé ẹ dá wọn dúró. kifuhum jami'a lilhisabi waliljasa. ẹ dá wọn dúró wọn ṣèṣirò ṣẹ́ wọn wọn ṣèṣirò ṣẹ́ wọn á wà san wọn lẹ́san ìjọ àlìkíyàmọ̀ máa yóò lè. kifuhum jami'a lilhisabi fún ìṣirò ṣẹ́ wọn waliljasa. á sì wá san wọn lẹ́san. lijannati adnin aw dukhuli jahimi. lijannati adnin aw dukhuli jahimi. á san wọn lẹ́san ṣẹ́ wọn bóyá àlìjánnà ni yóò lọ ni àbí yóò lọ náà jahimi. ẹ wá já ẹ̀rí bẹ́ẹ̀ ti dákẹ́ jẹ́ yìí mo bẹ Ọlọ́run má jẹ́ ó sí kankan nù wá tí ó wọ̀ náà Ọlọ́run. amiina. ẹnìkan sọ pé ẹ dákẹ́ ẹ wá ń gbọ́ pé ṣé n tí ó ṣẹlẹ̀ ni wọ́n ń wí kálukú wa dákẹ́. kọ́dọ̀ ọ̀rẹ́ mi wèrè ẹ̀rí pé òun náà sọ̀rọ̀ òun náà dákẹ́ torí kì í mọ kò tí ó bàbá rẹ̀ ń jọ́ náà tòun náà. kifuhum. ó lè bẹ́nu wọn ẹ dá wọn dúró ẹ̀yin ò lè ẹ dákun à ń bọ̀rọ̀ yín ṣe wá sí ni. kifuhum. ẹ dá wọn dúró wèrè ń bẹ láàrin wọn. kifuhum. apanijayé ń bẹ láàrin wọn ẹ dá wọn dúró bẹ́ẹ̀. kifuhum. báwa náà yìí ń bẹ gbogbo ohun tó ní láyé ọjà àgbà ni ẹ dá wọn dúró. kifuhum. ọ̀jálẹ̀ onílé ìfìbò tiẹ̀ ń bẹ láàrin wọn ẹ dá wọn dúró. kifuhum. ẹ̀yin ẹni kì í fún. kifuhum. iṣẹ́ wíìnì ọlọ́wọ́n máa pè kì í fún ẹ dá wọn dúró ná. kifuhum. èmi ọmọ Musa nbọ ní wà njọ náà
كفوهم ẹ dá wọn dúró. جميعا للحساب وللجزاء. alájẹ ẹlẹkẹ kifuhum jami'an lil hisabi wa lil jaza. ẹ dá wọn dúró. wọ́n ṣírò ṣẹ́ wọn a sì san wọ́n lẹ́san. kí ló wá wí. لجنات عدن أو دخول جحيم. ọlọ́run o. لجنات عدن أو دخول جحيم. gbogbo owó tiẹ̀ tó ọkà òun fi ba tèèyàn jẹ́ ni ọmọ bí ó ti competition ni àfi tí wọ́n bá yọ ẹni ní í sẹ́ ẹnu tí ń sẹ́ ń gbà ń bí iṣẹ́ tí ń lọ náà ní fi ń bọ́ yàwó ní fi ń bọ́ ọmọ ìyá rẹ̀ ń bẹ bàbá rẹ̀ ń bẹ tí fi ń bọ́ wọn náà nù ni ó sì competition wọ́n sì dá dúró ọjọ́ àlè kìáma. كفوهم yasurruka fil qiyamati an tara'u wọ́n fi hàn ọjọ́ àlè kìáma pé àwọn petition tó kọ náà ni. nínú àwẹ̀ ni wọ́n lọ fọ́ sọ́ọ̀bù gbogbo bọ́ǹpìtà tí yòóyà ń ta gbogbo gaari wọ́n jí gbogbo ẹ̀ kó ẹ wá lọ yọ búlọ́ọ̀kù látẹ̀yìn ìyá ń pè mo tì í kọ́kọ́rọ́ ní àga wọn ò sí i ẹni ọ wá lọ nàyín ní ẹ máa bọ̀ wọ́n yọ búlọ́ọ̀kù ní nínú àwẹ̀ bí ò ṣe nínú àwẹ̀ ńkọ́ ọ gbọ́dọ̀ bẹ́ẹ̀ lọ́hùn ni bẹ́ẹ̀ lọ́hùn kó ṣe fún ọ náà. لج في الدعاء. àní ẹ dá wọn dúró kifuhum kifuhum ẹ dá wọn dúró. كفوهم جميعا للحساب وللجزاء. baba ológun ni wọ ọ̀nbẹ láàrin wa ìbá ti ń sọ̀rọ̀ ìwọ òṣogùn rẹ rí a ní kí lè fẹ́ ká ṣe fún un ṣé ká ba tiẹ̀ jẹ́ àbí ká pé ọmọ lọ kọ́ mọ̀ wálé ma ntí mọ́ tọ́ ń wá ní ṣe é lè ṣe kọ́ máa lọ tó ìfẹ́ kẹ́mi èèyàn tọwọ́ mi bọ́ ṣé kèétí tọwọ́ rẹ bọ́ wọ́n ní kéèyàn máa lọ ìsà ń lọ ni àwa ní ìfẹ́ kẹ́mi èèyàn tọwọ́ mi bọ́ o ó ní inú iṣẹ́ tó ń máa ṣe jù láyé náà nínú àwọn náà nù ni máa lọ ó rí i pé lọ́la ẹ̀ tún rí i mọ́lẹ́ ó sì lọ bí kíní tí máa gbé wọn ẹ̀mẹ̀ta náà ní fatẹ́gùn ni eléri ibú. كفوهم جميعا àṣírí rí ó tún jọ náà. للحساب وللجزاء. ó ní mo ní tí ìró kan bí bá ti lé ẹni bá ti wò báyìí tí ẹ ó sì bàjẹ́ ó ṣeun máa bá ń sún ọlọ́run ní jẹ́ ọ dáwọ́ dúró ó dijọ́ àlùkìyámà má wulẹ̀ lọ́mọ kankan o kí ló ń wá lọ umura àwọn umura yìí tó ń ṣe yìí náà ẹ ọ gbẹ̀sẹ̀ ìjọ náà kifuhum. كفوهم جميعا. ọ̀rọ̀ àlìkìyámà yìí là ń gbọ́ lálẹ́ yìí bó o láti di irú wa tíjọ́ náà ò ní nira fún wa. كفوهم جميعا. ọmọ ìyá mi máa ṣàdúrà má gbójúlé la ilaha illallah tí mo ti ṣe ó tó 10 million sọlọ́n sọ fún ọ pé òun ti gbà ní. ǹjọ́ ọlọ́run ti dá mi wá sí ní ṣe kí ayé sọlọ́n sọ fún ọ pé òun tẹ́wọ́ gbà ní. ẹ máa bẹ lọ́hùn ni kifuhum jami'an. كفوهم جميعا للحساب وللجزاء. لجنات عدن أو دخول جحيم. ọlọ́run bá wa ṣe bàbá bọ́ ọlọ́run àwọn bàálù lọ́rí pẹ̀lẹ́pẹ̀lẹ́. àmín. ọlọ́run bá wa kẹ́ bàbá wa ìmọ̀mú àgbà. àmín. èyí tọ́lọ́run ọba tún yàn bọ́lọ́run ọba tí máa tọ́ bàbá wa ọba lọ́rin sọ́nà tí wọ́n fi ìyẹn kú yàn ọlọ́run tó bá wa sàlékún tọ́sọ́nà fún wọn. àmín. ọlọ́run lọ́mọ yẹn títí wọ́n lè mọ́mù nísìn wọ́n ní wọ́n bù háyà ìmọ̀mù náà níbà ẹyọ kan náà láti fẹ́ mú
bàbá jẹ gómìnà ọ̀kan náà la fẹ́ mú eléyìí ó gbé pósítà tiẹ̀ jáde ìdẹ̀ra dé yọ̀wọ̀ arẹ́rìn sí wa ní pósítà ìdẹ̀ra dé ẹ̀rín tó mìíràn ní pé ẹ jẹ́. كفوهم جميعا للحساب وللجزاء. àmọ́ ìyá wa náà máa gbé pósítà káàkiri ẹ̀ńtẹ́ dìbò ní ìdẹ̀ra dé aláàánú mẹ̀kúnnù àmọ́ àlọ́ pé wọ́n ń bọ̀ lọ́dọ̀ wa wá kàmpé lọ́la òun náà wà á dé sálù alànàbí yìí ò lè kárí ẹ wo wèrè. wọ́n á gbé sallallahu alaihi wasallam ó sì dùn lẹ́nu ẹ̀ mùsùlùmí ni àwọn ìyá wa nù mùsùlùmí ni ìyá dámọ̀ kí wọ́n fún yín. كفوهم جميعا للحساب وللجزاء. Imam Bashir la ilaha illallah bẹ́ẹ̀ bí ìmáàmù wa bá ń sọ̀rọ̀ lásán láì kéwú ẹ sì máa gbádùn ẹ̀ kéèké wo tí Imam Bashir bá a ti ń dáko ẹ̀ yìí ọlọ́run ó sì yọ̀mọ̀ sàlékún kẹ́ fún bàbá wa Imam Ba. Àmín. èmi bẹ̀rẹ̀ lọ́dọ̀ wọn jọ kí wọ́n ń ṣàdúrà sẹ́ẹ̀rì tí wọ́n wí èyí tí wọ́n ń tún wíwò pé iná yìí tèmi tí àwa náà mọ̀ ẹ́ wí rahmatan wasi'an mu ni rahmatan wasi'an wọ́n wí àmọ́ bí wọ́n ṣe gbé kalẹ̀ gbogbo nǹkan lọ́rọ̀ fún Imam Bashiru. ọlọ́run ní jẹ́ ọpẹ́ bẹ́ẹ̀ ní kòtò nísìn. ẹn tí kírun sọgbó ènìyàn la wọn á kírun sáwọn náà lágbẹ̀yìn. ọlọ́run kó kún ọba lọ́rin. Amiina. ọlá àwọn tí bàbá rólé fún ọlọ́run tọ́ wọn sọ́nà. Amiina. oyè kan èèyàn bíi 40 ó sì máa wá. ẹjọ́ dásìkò campaign nísìn bẹ́ẹ̀ tí ń pàdé eléyìí lẹ́ẹ̀mọ́ pàdé eléyìí léléyìí náà wọ́n máa bọ̀ wọn alóhùn náà ń bọ̀ lọ́la èyí náà ń bọ̀ lọ́la á ti pé kalẹ̀. máa ṣe gọ́tà máa dẹ̀ gbé iná kẹ́ni sọ́lá àwọn náà ni o bóun bá ti tàn lóṣù kan àwọn máa yá wa kẹ́ni bátìrì lóru ni wọ́n gbé aga àti kínní eléyìí ibú nìyí. كفوهم جميعا للحساب وللجزاء. wọ́n sì gbọ́n wọn ò ní yọ lẹ́ẹ̀kan náà ẹ̀rì kọ́kọ́ máa wo bíi sólà ọgbọ̀n ńgbọ̀ báyà ẹ̀ kọ́kọ́ ní bátìrì méjì mọ́ wọ́n ti yọ bátìrì tí a yín ni wọ́n ti tún yọ ọ́nù wọ́n tún lè fi gáàpù bíi 4 lẹ̀ wọ́n tún súnmọ́ bíi rògidì lọ́hùn wọ́n tún lè tún yọ 5 àwọn tí wọ́n yọ sí mọ́ra wọn àwọn àdúgbò náà wọ́n yọ o wọ́n máa yọ kí wọ́n bá sì wàá tà náà kí n wọ́n èsè ẹ̀lẹ́ náà wọ́n èmu. كفوهم جميعا للحساب وللجزاء لجنات عدن أو دخول جحيم. ayélujára bí yá tètè ṣàdúrà ọ̀nà mẹ́ta la lọ́dún ní Ìbàdàn akóòlì àkóbọ̀ ojú rin ẹlẹ́yẹlé àwa lọ ológun ẹrú ní ẹlẹ́yẹlé akóńbẹ àwa parí ẹ̀ sí màpó họ àwa wọlé láago 7 ẹ̀ tún dọ̀la nísìnyí kò tún sóorun àsùn à ń lọ Èjìgbò lọ́dọ̀ àwọn APC bàbá kú lọ́dọ̀ wọn bẹ̀ àwa lọ darí ẹ̀ sọ́sọ́gbó àtúmọ̀ bọ̀ nílé ìwọ wà lọ́rọ̀ rẹ̀ wọn ò rí ibì kan lọ ṣé ìjà ń lọ wọn ahéré bàbá rẹ̀ là ń lọ láti jọ àwẹ̀ ti bẹ̀rẹ̀ yín kò sí sinmi ìwọ̀n gbélé ọlọ́rọ̀ rẹ̀ lẹ́nu. kò sì já sọ̀fẹ́ ẹ máa sọ̀rọ̀ ọmọnìkejì yín dáadáa níbi èmi bá ayédè yìí ń orí tẹ́yìn lè sọ ń pa mi tí ń mú fèsì yín ti kọjá àmọ́jú àlìkìyàmọ̀ wàláyé kò sí àfẹ́ríyìn má sọ̀rọ̀ mi láyìí dá o ṣe é rí pé gba wàláyé tàlá ìsúnmọ́ bí láyé ń sọ tẹnìkan láyìí dá
wá déwájú Ọlọ́run bọ́lọ́run bá ti ń pé ẹni ọ̀sọ́ ni Buhari nù tọ́ba lòun fèrèjì hàn èmi Ọlọ́run mọ̀ tiẹ̀ tí ì gbé tán jálá jàlá lùkà kò sí àfèrèjì fẹ́ nìkan kò sí ntọ́kàn mi pẹ̀lú ẹnìkan ìbá tèèyàn jẹ́rí n ò sì sọ̀rọ̀ ẹni kò sí ntọ́kàn mi pẹ̀lú anybody n ò sì lọ́rẹ̀ẹ́ táàpé àwọn ọmọ ni wọ́n jọ jòkó nájọ́ máa ń sọ nǹkan ń lọ́rẹ̀ẹ́ àgbẹ̀ kì í yááfì ẹrú èwo tí wọ́n ti sọ láyé tí wọ́n ti gbọ́ ńgbọ́ Ọlọ́run sì rí pé kò rí bẹ́ẹ̀ àwọn olólùfẹ́ tí wọ́n sì mọ̀yàn dáadáa wọ́n pé irọ́ wọn ń pa wọ́n kàn fẹ́ wọ́n ń bàjẹ́ ni gbogbo orú wọn Ọlọ́run bá wa ṣàánú àwọn náà. amiina. ìwọ lọ́rọ̀ rí lẹ́nu sọ̀rọ̀ mi dáadáa á pàdé wọn gbáwájú Ọlọ́run ẹsẹ̀ tèmi wọ́n lẹ̀ mọ́ tiẹ̀ dáadáa ẹnu wọn dáadáa tó ṣe wọ́n bá ń gbọ́nù dáadáa wọ́n papọ̀ mọ́ tèmi tiẹ̀ bá ọnu ń bọ́ lọ́mọ ń bá wọn bá ha gbogbo ẹ̀ tán ń bọ̀ lọ́ ń lọ ó di náà làṣà. kìfúhùm ẹ dá wọn dúró wọn àbọ̀dọ̀ lọ. jami'an. wọ́n ti bọ̀ gírí ni ẹ dá wọn dúró. lílẹ̀ haisa bí. walili jasa. wọ́n sírò sẹ́ wọn wàlílì jàzá ẹ dá wọn dúró torí ẹ̀san tá a san wọn. lijannati. àlìjánnà ni ó wọ̀ ni. adni aw dukhuli jahime. lijannati adni aw dukhuli jahime. bá a ti ń bá bọ́ ni. ọ̀rọ̀ àlìkíyàmọ̀lẹ̀ ń gbọ́ lálẹ́ yìí ni tẹ́nìkan ò sí kò sáàfà náà kò sólùwẹ̀ tí ó pé níjọ́ àlìkíyàmọ̀ èmi fírì ìwọ wo èmi fírì tó tún wíhun ó tún sẹlọ́mù ń bolo ti fírì àyàyàwó rẹ̀ nìkan ló ń gùn òbí mọ́ta bá mú ọgbà wọlé òun pé wọ́n fírì ọmọ ń gbé ní iná ni wàrà tájú ni wàláhì wọ́n jọ máa wọnú ilé mi èmi ó sì kọrí ibi iṣẹ́ tèmi ti ń ṣiṣẹ́ ń fún wọn kọ́kọ́rọ́ ìwà mọ tí wọ́n ń ṣe ẹ̀tún wo wèrè ń gbọ́ olùsí ọ̀wà jáde ìyá lóhùn dà tá ló lúwẹ̀ nú wọn ṣẹlẹ̀ yìí ni ń gbé rárá o ọ̀rẹ́ wọn lélẹ́yìí ń gbà wèrè ọ jáde ẹ̀ ńlẹ̀ wọ́n ní o ọmọ ní wọlé fún olóyún yìí sí mi rí Ọlọ́run ní kò ní yẹ ọ́. kìfúrú jami'an lil hisabi wal jasa li jannati adni aw dukhuli jahimi. inna Allaha indahu ilmu as-sa'a wa yunazzilu al-ghaytha wa ya'lamu ma fil arhami. وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم الخبير. mara anu mi Ọlọ́run ló wà. akramakumullah. ayé lẹ́kẹ̀ bí a ti lọ́nu. inna Allaha indahu ilmu as-sa'a. ọjọ́ alikiyama ìgbà tí ó jẹ́ alẹ́ ni o òru ni o àsùbá ni o ìyálẹ̀ta ni o ọ̀dọ̀ mi ni mo rẹ̀ wà ẹni. wa yunazzilul ghaytha. ọjọ́ bá sún tí gbogbo ẹ ṣe gudugudu ẹ̀rì tí kálukú ti máa kágbá pé ọjọ́ yìí àkàṣà ọjọ́ yìí ọ̀rọ̀ o Ọlọ́run ní èmi Ọlọ́run wa yunazzilul ghaytha èmi lè mi sọ omi láti inú ẹ̀ sújò ẹni tó lè sí òsì à ń sẹgbẹ́ kan ládùúgbò wa ń jọun akéré gbogbo àwọn àbọ̀dá wa wọ́n ń ṣe wọ́n ń pẹ́ ẹgbẹ́ náà ní ẹgbẹ́ àsukúnà àbí kí wọ́n ń pẹ́ ẹgbẹ́ náà gbogbo àwọn bọ̀dá wa àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ti kú Ọlọ́run bá kẹ́ wọn. àmín. wọ́n wá fẹ́ kẹ́gbẹ́ jáde kẹ́bà mọ̀kọ́ lọ́hùn ní mọ̀ sọ òjò yìí ṣe kẹ́lẹ́lẹ́ wọ́n ti ṣèrẹsì gbogbo ẹ̀ tí àwọn alága ti ń dé eléré ti bẹ̀rẹ̀ fàyàrọ̀ bí òun sórí náà fàyàrọ̀ bí òun sórí náà nílùú ń dún mọ̀ ń pè é wá o. òjò yìí ọ̀rọ̀ o ẹ lọ gbé bàmí oko wá wọn bá gbé àwọn bàbá náà dé Ọlọ́run kọ́ yáàfì wọn àwọn bá gun gé ọdán wọn kọ́kọ́ lọ sọ àwọn kìnnì kan mọ́ bẹ́ẹ̀
ọlọ́run bá tí mo wo kálukú ọlọ́run wo bàbá oko òun báyìí ńgbọ̀ ya ọ̀dà náà kàn sí dìgì ọ̀dáhùn èéfín ṣe yìí ń kí ẹ má jẹ ojú o ẹ má jẹ ojú èéfín ni a ní ìdì àwọn èèyàn wa náà wọn kẹ àwọn ẹ ti ń wọ́ lọ náà báyìí wọ́n ti sẹ́rí gbogbo bẹ́ẹ̀ fíìmù ti ń lọ ẹ ti ń wọ́ lọ ọlọ́run ń wò wọ́n elédègbè bá yàrá bí wọn. sórí náà gbogbo ẹ̀ ń ṣe sórí náà. gbogbo àwọn ya wa èyí tí wọ́n pè gèlè ṣe yàgbọ́ àṣekádùkú ọ̀sà àgbákò àárẹ̀ ni. ẹ lákùnrin kí bó ṣe ọlọ́run jẹ mọ́. Allahu akbar. wọ́n ń bu ráìsì gbogbo ẹ̀ ń ṣe lẹ́lẹ́lẹ́ eléyìí tó gbé bàyà rọ bí wọn sórí náà sórí náà. àkọ́kọ́ gbọ́ gbúrúmbùm ń kù ní o wọ́n ń pé kò ní rọ̀ bàbá náà ń pé kò ní rọ̀ èmi àlàdé ò ṣe tìrì ẹ sàmọ́jẹ náà wọ́n jò ńgbà tí àrà dé ó sì ya ọdán ó sì ya lulẹ̀ sẹ́rí òǹsórí náà àwọn kan gbọ́ náà báyìí. àwa tí wọ́n pàgbọ́ sẹ́nu ọ̀nà wa àtìlẹ̀kùn ní bọ̀lẹ̀ wọ̀ ẹ máa ń sùúrù náà yín sọ́nà ibi ẹ ti wá ọlọ́run lóun ó ṣe nǹkan wọn gbé ńgbà náà kò ní í rọ̀ á lọ dé kíní mọ́ gé ọdán lókè ara ya gé ọdán dànù omi dé kágbérúrú yàyí wọ́n tó sí àsí ilé epo tí ń bẹ ń jọ́sìn àti yàsí ọ̀nà jẹ́ ń bẹ̀ wọ́n ti ń lọ sa ọ̀pọ̀lọpọ̀ sí à èwo ní jẹ́ pé kíní ntọ́lọ́wọ́n bá ní òní ṣe kò ní ṣe wọ́n tún ní Sunday tí ń bọ̀ àwọn tún ẹgbẹ́ kó jáde wọ́n tún tó ọlọ́run gbogbo ọ̀sán gbogbo ẹ̀ mọ́yàn àwọn gà á ṣe lálẹ́ wọ́n tún tó gbogbo ẹ̀ tí tún dé owó ní ìjọ náà èló wọn fẹ́ ná sí àti dé wọ́n ti tó eléré ti já gbogbo kíní kalẹ̀ wọ́n ti ń ṣe ẹ̀ló wọ́n kí ìsáyì tán sáàmà tún dúdú wàláhì làásìm bó tiri ní sọ fún yín ni àtúnríra wọ̀ mọ́ wọn pe ọlọ́run máa sànú wa gbogbo owó láti náà ta gbogbo àwọn tá a pè káwa náà ó sì pawó wọlé gbárùkù sí ẹgbẹ́ tí wọ́n kó jáde á lọ wọ́n tún bẹ̀rẹ̀ òun tún dé báyà rọ̀bì òun sórí náà kọ́mọ̀ ní kọ́mọ̀ wí kọ́ wà mí ìwí. gba àwọn alága ti dé omi tún dé wọn ò kó jáde ọlọ́run ti mọ dára wáyú náà fídíò lè gẹ́yìísà ẹ̀mí àti lọ́nu èmi lè bí sọ omi kalẹ̀ láti bí ẹ̀sùn ju èmi ọlọ́run. wáyú náà zílù lè gẹ́yìísà wọ́yà alámùmá fil arhami. وما تدري نفس ماذا تكسب غدا. alẹ́ mi ọlọ́run lèmi sọ omi kalẹ̀ láti ibi ẹ̀sùn yọ̀ọ̀rọ̀ kò ní rọ̀ ọwọ́ mi lọ́wọ́ ويعلم ما في الأرحام. ìtì ń bẹ́nu aláboyún ìtì ń bẹ́nu wúùmbù aláboyún ilé tí gbogbo wa yìí gbé ta ti jáde rí ni gbogbo wa yìí ìtì ń bẹ́nu èmi ni mo mọ̀ ó lé ní èmi mọ̀mọ́ ẹ̀yin olè ẹ̀dá kò mọ̀ fọ̀rọ̀ yín sọ̀rọ̀ ọlọ́run ni ààbù yín iṣẹ́ dàtà gbé kalẹ̀ tẹ́sí àmọ́ ọlọ́run ò ní rán yín sí wa. àmín. ó lé ní òbí ni èmi mọ̀mọ́ ti ń bẹ nú ẹ̀ níjọ́ kan lèmi náà bẹ nú oyún ọlọ́run ti wò wáyé pé àáfàá ni káfíńtà ni bíríkìlà ni ọ̀kadà ni ó ṣe tàǹsí ni ó wà tìrọ̀tìrọ̀ ni ó wà eléyìí aṣọ ní òhun eléyìí àtẹ̀gógóró àti ẹ̀lẹ́ àti mólì àti láòdù gbogbo ẹ̀ ìyẹn ọmọ ọmọ. wa ya'lamu ma fil arham. ìdí bẹ́ẹ̀ dùn aláboyún èmi ọlọ́run ló yé èmi mọ̀ mọ́ ó di mẹ́ta. kí ọlọ́run tún wá wí. wa ma tadri nafsun madha taksibu gada. ẹ sì pé Allahu akbar. Allahu akbar. ẹ tún wí kan sí i. Allahu akbar. ẹ wí ẹlẹ́ẹ̀kẹta kọ́lọ́hún ó pé a. Allahu akbar. wa ma tadri nafsun kò sí ẹ̀mí kan tó mà.
ماذا تكسب غدا kí ni ó ṣẹlẹ̀ lọ́la kò sẹ́ni ó mọ̀ abẹ́lẹ́gẹ́ kò sẹ́ni ó mọ̀ gbogbo wa la dúró yìí kí ni ó ṣẹlẹ̀ lọ́la kò sẹ́ni ó mọ̀ afasiko yìí ṣàdúrà fún gọ́fúnà wa Abdulrahman Abdulrazak wàláyé ó tún lọrin ṣe díẹ̀ bíjà bá ń bẹ̀ ń bẹ̀ ká parí ẹ̀ ó tún Ìlọrin ṣe àti ń jẹ gómìnà ìjẹrù Rahman Razaki bàbá parọ́ lókun ẹ wà wọn ọ̀nà tí Rahman ń ṣe ni ẹ ti ń bẹ̀ lọ́wọ́ fún Abdulrahman Abdulrazaki ni pé bọ́ba kú òun bẹ̀ tán ẹni tí ọba tún gbà Ọlọ́run jẹ́ òun náà tún ṣe kọ́ dájú tí Rahman lọ. Amina. bẹ́ẹ̀ bá ń lọ ọ̀nà unity ẹ bá sọ ọkọ̀ ọ̀lẹ̀ ọkọ̀ ó sì máa lọ. àmọ́ èyí tó dùn yẹn jù ni pé ọ̀nà jẹ́ ń gbẹ́ yìí tẹ̀ dáadé ta àmì eléré ibú kọ̀ǹtráktọ̀ tí wọ́n gbé fún. tẹ́ èdè adé ta ẹ bá yà yàn yín ẹ mọ̀ mí báyìí ni. gbogbo ọ̀nà unity ẹ̀ ní mí ọ̀nà gàmbàrí ẹ̀ ní mí láyìí yìnyín ní àmì ni wọ́n gbé fún. gbogbo ọ̀nà táǹkẹ̀ yìnyín ní. àyè tún ṣàdúrà fún lídà náà àkọ́kọ́ bíríìjì tá a kọrin ńlọrin lídà ló ṣe ó sì ṣe ń jọ náà ọmọ adama tún criticize wọn kò gùn ó gùn kò gùn àwọn tó wálé ọdún jọ wọn parí bíríìjì ti lídà wọn ṣàgbẹnu ókè pé bíríìjì tiẹ̀ wá ń yà yín dákun ọlọ́run mọ́dọ̀rọ̀ Rahman Abdulrazaki ro. Amina. ọlọ́run bá wa ṣàánú ẹ̀. Amina. nínú àwọn tó gbóúnjẹ àwẹ̀ fún wa òun náà jẹ́ kan. bẹ́ẹ̀ni. ọlọ́run ò ní febi pa Rahman Abdulrazaki. Amina. ẹ̀rí ń wò débẹ̀ o wọ́n gbé wálé náà ni nígbà wọ́n ìsún gbé wá wọ́n tún yóò náà ní ọ̀fẹ́ gbọ́. وما تدري نفس ماذا تكسب غدا. alájì ẹlẹ́gẹ́ kò sẹ́ńtọ́ mọ tí ó ṣẹlẹ̀ lọ́la ẹ sì sọ́ra pẹ̀lú tẹ́ ẹ máa sọ Rahman ọ̀ràn yẹn ń sẹ́ o òkè kúrá ní janto nígbà wọn máa ṣe programu lérí rédíò tó máa gbé hello èmi ṣáàdù nílé oyangan ní ń sọ̀rọ̀ ṣe ń tọ́kàn ní Rahman ń ṣe wọn àṣùbà àwọn rọra wa ẹ jọ kí àṣùbà ni ẹ ń sálámà salamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah wọn ti wà ń ta ọ̀ ń jáde dé salamu alaykum ẹ̀yin ni nílé oyin gan ẹ ní ẹ̀bùn ẹ̀yin lè dá sétò ní wọn jù sáárín ni correctional center lókè kúra wọn gbàgbé ẹ síbẹ̀ gọfmẹǹtì lẹ́yìn Ọlọ́run àwọn ọlọ́kàn wọ́n mú yàn ó sì mú níta yìí gbọ́wọ́ lọ́gbọ́ ó sì máa ṣe pé níta yìí fọ́gbà níta yìí fọ́gbà níta yìí fọ́gbàrá yàrá kọ́kọ́ nínú kínní òsì yàn tán kó bọ̀ yẹn lọ́wọ́ báyìí agbára pin Ọlọ́run ọ̀rọ̀ tá a sọ tí wọ́n yẹ pé lọ́ọ́ mú wọn wá máa lọ́nu òkè kúra nákàtì ẹ̀ tó máa ń tà sí ọlọ́mọdé ọ̀tẹnu wa jáde. Amina. Ọlọ́run bá wa fìṣó ẹ̀ sọ gómìnà wa. Àmín. Ọlọ́run má dà lẹ́rù nù. Amina. gbogbo tó tún kù tí ó ṣe kó tó lo ti ń lò yìí tán Ọlọ́run dákun wọ́n sábà wà ní ọlọ́wọ́ jẹ́ orí ṣe. Amina. èyí ń dúró bẹ́ẹ̀. Akramakallah. ó di mélòó ó di mẹ́rin. وما تدري نفس بأي أرض تموت. Ọlọ́run kò sẹ́mi tó tún mà kò sólùwẹ̀ tó mà nbọ ló sùn nbọ ló kù sí èmi Ọlọ́run ni mo mọ̀ àwọn kan kú sí Èkó Èkó mi kú sí Ìlọrin Haúsá mi kú sí Yorùbá tiwa náà kú sọ́dọ̀ wọn nbọ ló kù sí àwọn mi kú sí Maka. Maka ni wọ́n tán sí nbọ lọ tán sí nbọ lọ parí sí nbọ lọ sùn nbọ wọ́n gbẹ́sàárì rẹ̀ sí èmi Ọlọ́run tí mo mọ̀ ni márààrún tẹ̀ mú lọ lẹ́nu.
gbogbo wa bá ti dúró yìí àtàwọn tó jókòó àtàwọn tó lẹ̀ mọ́ àtàwọn tó hàn mo bẹ̀ ìwọ Ọlọ́run n tẹ́ ń fẹ́ fún wa Ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fẹ́ yín náà. Amina. n táwa náà ń fẹ́ fún yín Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fáwa náà tọmọtọmọ. Amina. alájẹlẹgẹ owó dà ìṣẹ́jú márùn náà ló kù tá a fi dìde alájẹlẹgẹ wọn ni owó tá a máa gba 1000 ni bàbá wa jẹ gbajẹjẹ àwọn náà ní tàwọn ni gbogbo ẹ̀yin samari ẹ jáde ẹ̀yin obìnrin ẹ jáde ìṣẹ́jú márùn náà ló kù tá a fẹ́ lò. àmín Ọlọ́run ó sì ṣe bẹ́ẹ̀ fẹ́ yín náà. Àmín. Insha Allah. ọ̀la làwẹ̀ ó di 20 a ti ṣàdúrà lálẹ́ ọ̀la. Karamakumullah. a ṣe lẹ́dà. a ṣe lẹ́dà ń bò là ń jòkó lọ́dún yẹn àárí ọ. a ṣe là ebi lẹ́yìn mi ní ilé ọmọ jòkó Ọlọ́run ò ní tú àṣírí rẹ lọ́la jẹ́ rí ọ lẹ́yìn mi báyìí. Àmín. ọdọọdún ẹ̀yìn mi ní ìní jòkó Ọlọ́run ò ní pa ọ́ lẹ́kún. Àmín. ọ̀nà ní 1000 nù ni. ẹ jáde ẹ̀yìn ẹ̀yìn wa ẹ̀ máa mú wa Síkírù ní Ọlọ́run ó ṣeun gbogbo àwọn owó táyà tí ma bá mi ń ṣe Ọlọ́run bá mi gba nǹkan mi padà. ẹ̀yin omi ẹsẹ̀ kíá gbogbo ẹ̀yin sàmọ̀rí Ọlọ́run ẹsẹ̀ kíá ká tó fàdúrà túká. àwọn abiyamọ ni wọ́n ń jáde gbogbo àwọn ọmọ yẹn lálùbáríkà. Àmín. bẹ́ẹ̀ tí wọ́n ń pè tì mí yìí Ọlọ́run sàn àwọn ọmọ tí yín náà lápẹ́ wò ní dáadáa. Àmín. ìyá alágbó mi nu inú rẹ̀ ọmọ dùn ẹ ṣe mà. ẹ ṣeun. ẹ máa mú bọ̀ Ọlọ́run ò ní ṣe gbogbo yín ló lòsì Àmín. kò ní ṣe mí náà ló lòsì o. Àmín. ẹ̀rí àwọn ọmọ kéékèèké wàláhì wọ́n sì ń mówó wá alájẹlẹ́gẹ́ àwọn ọmọ kéékèèké lágbára Ọlọ́run ó dà yín lágbà. Àmín. Ọlọ́run ó san yín lẹ́san olóore. Àmín. àwọn bùnmáìsọ̀ nù àwọn jàmọ́ mi nù. ó ní kẹ́ máa bá a lọ títí aago kan náà ní sọ lẹ́ẹ̀kan. ó ní ká máa bá a lọ dágò kan jẹ́yìn lọ sinmi dákùnrin tún tíráfù láàárọ̀. gbogbo yín lọ́lọ́run jẹ́ lálùbáríkà. Àmín. àwọn táìlà ni táìlà ó ṣe wọn mọ̀ yá mi ayé rí ọmọ dùn. Àmín. ẹ̀yin tẹ́ ń bá ń bẹ láàrin tó ti pé ẹ fẹ́ mú owó wá ni ẹni ọ̀nà ṣẹ̀ sójú ọ̀nà bẹ́ẹ̀ bá ti ní ọkásẹ̀ tí ọba ti gbọ́ Ọlọ́run ó fún un náà ládá ó lè tẹ̀ mọ́lẹ̀ mọ́ bọ̀. Ọlọ́run san yín lẹ́san olóore. Àmín. ẹ ní wá owó tì Àmín. èmi náà ò ní wá owó tì. Àmín. gbogbo bí ẹ bá dé láyé tí wọ́n bá náwó ẹ̀yin ò ní ná ojú. Àmín. Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fáwọn ọmọ mi náà má jẹ́ wọ́n ná ojú jẹ́ wọ́n náwó ni. Àmín. Ọlọ́run bá san yín lẹ́san sà. Àmín. Allahu akbar Ọlọ́run san yín lẹ́san olóore. Àmín. Insha Allah. Ọlọ́run san yín lẹ́san olóore. Insha Allah. ọlá ìṣirò Ọlọ́run àwa tá a bẹ̀rẹ̀ àwẹ̀ yìí náà la parí ẹ̀. Àmín. ẹ múra wá lọ́la dáadáa bí 15 naira náà ni ó mú wá lọ́la á ṣàdúrà kó dogun Ọlọ́run ní ká tún witness àwọn kan bẹ ní sí kò ní dogun lójú wọn. lákùn Ọlọ́run àwa tá a bẹ̀rẹ̀ ló jẹ́ parí ẹ̀. Àmín. má wo tiwa afanẹ́bí Muhammad bẹ́ẹ̀ Ọlọ́run. Àmín. bọ́ ọba wa jẹ́ parí ẹ̀ má ṣe ní òpin tá a gbà láyé nù. Àmín. gbogbo àwọn ọlọ́pàá wa àwọn SS wa àwọn fijilante wa àwọn sójà wa Ọlọ́run ó jọ da fún yín. Àmín. ọlọ́kùnrin yóò sì tún da fáwọn ọ̀gá yín. Àmín. ó lè lò
tètè ká. àwọn jama àwọn ìyá oní àwọn ìyá ilé kan náà àwọn jama àwọn ọ̀nà lọ́hùn èlò àfikàrí 25 àyíbá ní tàǹfà ní tàyà bàbá ti di 25 jẹ́ akọrí ilé ó kù 5,000 táwọn wá 5,000 ló kù táwọn wá eléríire kan kọ́sẹ̀ wá lọ́wọ́ nínú 5,000 tó kù yìí eléríire ọlọ́run ó sì wọlá gbogbo ojú tí ń wò yín bẹ́ẹ̀ ti jáde nípa eléríire ẹ̀ sì ṣe ríire. àmín. baba waris nù ni òun lọ kọ́kọ́ mú wa 2,000 nù o ó dé do ó kèrò táwọn wa ó kù 15 ọlọ́run ṣàánú yín tọmọtọmọ. àmín. ó ti pé so ti pé alhamdulilayi ajẹtumabi rahmakumullah. fatiha méjì ẹ máa dàníyàn tẹ fẹ́ wájú ọlọ́run ọlá ramadana tá ń gbà yìí ọlá pé oṣù usa ni ọlá pé oṣù rahma ni ọlọ́run ó sì gbàǹtà bá dàlá nìyẹn. آمين. بسم الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ọlọ́run à ń wọlé lọ sùn ní má jà tójú orun bójú kú ọlọ́run. الحمد لله رب العالمين. gbogbo ẹ̀yin ọmọ gbọ́ ẹrẹ tẹ́ wọ́n ń gbọ́ wá sí mi nìyí ọlọ́run dà yín lágbà ẹ̀ sì ní láárí. الرحمن الرحيم. ẹni tí ń sunkún ọmọ ọlọ́run fún yín lọ́mọ alálùbáríkà. ملك يوم الدين. ẹni tó ṣe pọ́ kọlọ̀ ọ̀rọ̀ rẹ̀ kàn ọlọ́run ní jí o sì yàn. إياك نعبد وإياك نستعين. ẹni tó ṣe pé ìyàwó lọ́rọ̀ rẹ̀ kàn ò ní fẹ́fẹ́ kúfẹ́. اهدنا الصراط المستقيم. ẹni tó ṣe pé ó ti kàwé tán ó ti ṣe gbogbo ẹ̀ iṣẹ́ ló kù ọlọ́run ò ní ṣiṣẹ́ fún yín ọ̀nà lọ́lọ́run ó ṣe fún yín. صراط الذين أنعمت عليهم. gbogbo oníṣẹ́ ọwọ́ tí wọ́n ń gbọ́ wá sí mi iṣẹ́ tí ó kó bá yín tẹ́ fi lẹ̀ wọ́n ọlọ́run ò ní jẹ́ wọn ó gbé wá bá yín. غير المغضوب عليهم ولا الضالين. ẹ dákun ẹ pariwo pé àmín. آمين. ọkẹ yọ kan. بسم الله الرحمن الرحيم. ọlọ́run ojoojúmọ́ láàrin ìrìn àjò májáwa náà là lọ́ọ̀dẹ́. الحمد لله رب العالمين. bàbá wa láǹgbó àtẹ̀gbẹ́ sùn wọ́n gbà wá tọwọ́ tẹsẹ̀ ọlọ́run gba ẹ̀yin náà tọwọ́ tẹsẹ̀. الرحمن الرحيم. gbogbo àwọn ọ̀dọ́ tí ń bẹ ní tẹ̀gbẹ́ sùn wọ́n kún wa lórí ìjókòó yìí ọlọ́run ó kún ẹ̀yin náà lẹ́yọ kọ̀ọ̀kan. ملك يوم الدين. gbogbo àwọn ọmọ bú tí ń wá yín wá gbọ́ wá sí kọ́dà bí o tiẹ̀ jókòó wá sí náà ọlọ́run ó yí yín padà yóò sọ yín dé yàn rí. إياك نعبد وإياك نستعين. àmín. اهدنا الصراط المستقيم. ọlọ́run má dà wá lẹ́rù nù. صراط الذين أنعمت عليهم ẹni ó gbé bànújẹ́ dé yàyín lónìí ọlá tó ń gé lọ́wọ́ ni ọlọ́run ó sọ ní ìdùnnú fún un. غير المغضوب عليهم ولا الضالين. alájẹlẹ́kẹ́ ní kó kúkú pé mẹ́ta. بسم الله الرحمن الرحيم. ọlọ́run má fẹ́ lómi ṣe wá. الحمد لله رب العالمين. àmọ́ ìyá wa ti ń bẹ lọ́sibítù ọlọ́run bá wa dá láàfin àpàdà sí mọ́lá. الرحمن الرحيم. ọlọ́run àwa náà ta ṣàdúrà fún wọn yìí dákun ọlọ́run má dá a padà sọ́sibítù o. ملك يوم الدين. ṣàánú wa ọlọ́run. إياك نعبد وإياك نستعين. àmín. اهدنا
مستقيما صراط الذين أنعمت عليهم àmín. غير المغضوب عليهم ولا الضالين pé àmín. آمين ìkẹyàtọ̀ là tó gbé. àmín àforíjì lọ́pọ̀lọpọ̀